ìròyìn láti ilé-iṣẹ́ àtótó arére online tv. Ó mà ṣe o, àwáyémákù kan ò sí, ọ̀run nìkan làrè máa bọ̀. Adájọ́ àgbà ìpínlẹ̀ Èkìtì dágbére fáyé. Iléeṣẹ́ àjọ elétò ìdájọ́ ẹ̀ka tìpínlẹ̀ Èkìtì mà ti kéde rẹ̀ o, tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ pé adájọ́ àgbà ìpínlẹ̀ náà Oyèwọlé Adéyẹyè ti dágbére fáyé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó tẹ ìròyìn àtótó arére online tv lọ́wọ́ ní wípé ẹni ọdún 64 ni olóògbé náà lókè èèpẹ̀. Akọ̀wé àgbà níléeṣẹ́ àjọ elétò ìdájọ́ nípínlẹ̀ náà Adégòkè Ọlánìkẹ́ nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọ̀hún Ọláìwọlá Michael buwọ́lù tí ẹ̀dà rẹ̀ sì tẹ àwọn oníròyìn lọ́wọ́ ní àtótó arére online tv ti rí gbọ́ wípé ẹni àpọ́nlé oníwà pẹ̀lẹ́ ni olóògbé Adéyẹyè tó sì fi òtítọ́ àti ìlànà ìdájọ́ òdodo lo ìgbésí ayé rẹ̀. Bákan náà ni àtẹ̀jáde ọ̀hún fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ipa ribiribi ni Adéyẹyè kó nínú ìdàgbàsókè ẹ̀ka ètò ìdájọ́ nípínlẹ̀ náà, èyí tí àjọ náà fi ba inú jẹ́ lọ́pọ̀lọpọ̀ lórí ìpapòdà olóògbé ọ̀hún, gẹ́gẹ́ bí wọ́n ṣe àpèjúwe ìpapòdà rẹ̀ gẹ́gẹ́ bí àdánù ńlá lẹ́ka ètò ìdájọ́ ìpínlẹ̀ Èkìtì. Bákan náà ló tún jẹ́ àdánù ńlá fún gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀hún àtijọba ìpínlẹ̀ Èkìtì lápapọ̀. Oyèwọlé Adéyẹyè ó ní wọ́n búra wọlé fún lọ́jọ́ 11 oṣù kẹwàá ọdún 2021 látọwọ́ gómìnà tẹ́lẹ̀ rí Káyọ̀dé Fáyẹmí, àbí lọ́dún 1960 ní Arárọ̀mí Ùgbèsì níjọba ìbílẹ̀ ìlà oòrùn ìpínlẹ̀ Èkìtì, tó sì darapọ̀ mọ́ ẹ̀ka ètò ìdájọ́ lọ́dún 1986. Kí Ọlọ́run kó dẹlẹ̀ fẹ́ni rere.